Ìkìlọ̀, ìkìlọ̀ rẹ fún gbogbo ènìyàn, ẹ jẹ́ á fi kọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ o. Ìkìlọ̀, ìkìlọ̀ rẹ fún gbogbo ènìyàn, ẹ jẹ́ á fi kọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ o. Jẹ́ni tá wí fún ọba òkè jẹ́ kó lè gbà, ẹni a sọ̀rọ̀ fún jẹ́ kó tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Akówọ́njọ. Ọ̀yá, mo lè sọ Akówọ́njọ. Níbi first opposite níbi transfer yẹn. Tó ti tẹ̀jà. Wọ́n ti ń tẹ́jà yẹn gẹ́gẹ́. Ibi junction yẹn ló lẹ́lẹ́ ìjọba. Ẹ̀bẹ̀ kò tó. 800 lówó yẹn. 500. 500 bíi ti bò sísà mi ẹsẹ̀ wò mí ṣe láàánú 500 bíi ti bò látòdè kóra lè kó ọ̀nà straight tàlà mọ̀ sí àtòdè àpáwá aláṣẹ̀mí ẹnu kan tó ṣẹlẹ̀. Torí pé fún ẹ̀yìn ọlọ́kadà máa ti tàrà mọ́ sí nǹkan. Ẹnu kan tó ṣẹlẹ̀ ẹsẹ̀ 600 torí pé pósì tí wọ́n náà lọ jẹ́ gbogbo ẹ̀ máa rí bá wọn. Láyé máa ń gbélé ibi tó tẹ́ bá máa lọ 500 ṣẹ́gbà bẹ́ẹ̀ lọ. 500 náà lẹ́sàn. 500. Ọ̀rọ̀ àkọ́wájú kù. Ẹ máa gbé mi fún ẹjọ́. Tẹ́bí dàgbọ́ rẹ̀. Ibi ìgbà. Ẹ̀yin náà sísà ẹni pẹ́ burú gan níyìn. Ẹ wà síbi tí mo ti gbé yín bọ̀. Bá mi jọ káàkiri. Ibi tó máa bọ̀ ní. Ẹ sábà mi mú. Ẹ máa kí wọn o. Àwọn owó ẹ máa kí wọn. Jẹ́ kó lè gbà, ẹni a sọ̀rọ̀ fún jẹ́ kó tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ayé mi ti dàbí ìsọ̀rọ̀. Kódà àsìkò ìsìn báyìí o gbọ́dọ̀ fọṣọ kó tètè ká wọlé ni. If not, tí òjò bá ẹ̀kẹta tí ń sàsọ tí kò ní. Olùdó ń ká mọ́bẹ̀ ló ń ká mọ́bẹ̀. Ìkírísítì tí kúrò ìgbẹ́ dáadáa bá. Ìkírísítì tí dọ́kàn mi jẹ. Ayọ̀ ni láti mọ Jésù. Ẹ káàbọ̀. Àjà. Ẹ káàbọ̀. Báwo ni ṣe àpá? Báwo lẹ báwo lẹ fi tù? Kí ló dé ẹ̀ lọ ṣọ́ọ̀bù ni? Ó rẹra ní jàre àti pé kò tó sọ́dà. Ó máa ń ṣe ọ̀dọ̀ tí yín nìkan, kódà èmi gan. Ẹ bá rí bí mo ṣe kò rí lónìí. Èrò tí mo gbé lónìí, èrò tí wọ́n tó mẹ́wàá. Gbogbo wọn sàn complain, kò sówó lọ́sẹ̀ ń pariwo, epo ti wọ́n. Ṣé kò sówó làwọn obìnrin epo nílé epo? Owó ẹ dàbí nǹkan. Ó sú mi o, but my dear, lórí ọ̀rọ̀ pọ̀ ẹ̀rà yẹn. Ṣé ẹ̀rù pé ó yẹ kí á wà nǹkan tuntun bí a fẹ́ lọ sọ́sítà fẹ́ lọ sí kẹ́kọ̀ọ́? Ó fún mi kò ní tó bọ́ àwọn. Ó tún ní ìyẹn lọ sí. Ẹ máa sọ báyẹn agbára wa yìí kánà lá ní tí ìjọba ti di sí báyìí tí ìjọba ti di sí. Bí a tó bá ti di ní àárọ̀ ọ̀la bí a fẹ́ lọ sọ́sítà fẹ́ kẹ́kọ̀ọ́. Àti sílẹ̀ rà. Ẹ ṣàwà ọ̀fẹ́. Ọ̀rẹ́ mi kò sí ìjọba ti di tábà sí àfikún àní jẹun. Màjà tí wàá lọ́wọ́ àlẹ́ tí àwọn àlẹ́ fẹnu bá báyìí. Oúnjẹ àrè. Ibẹ̀ jà mọ̀. Ọmọ bóyá bàtà náà mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ni pẹ̀lú ọbẹ̀ ilá. Dákun bá ń gbé wa kó sí. Ìyàwó mi o. Ọmọ. Ní ọkọ̀ jókòó báyìí. Ìdílé kan wà nílé yìí. Wọ́n bá fi ṣe decoration láti. Máyá. Ìyàwó mo ní ipá rẹ̀ ga ó pọ̀. Ẹ̀yin arákùnrin,
òun dín mi lọ́wọ́ nǹkan tí mo wò kó mẹ́rin dàrẹ́ kó jẹ́ kí n rí nǹkan tí mo ń wò. ọ̀gá mo lè fẹ́ bá yín sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ok wọ́n gbọ́. chief kan tí mo tọ́ra jọ ni pé látijọ́ ìkẹ́ tí mo ń jáde nínú òbí kẹ́tì mọ́ wà rí ẹni bòdì ó ti sàn ọmọ kékeré kan ti wà àdájú ẹ kú lé o kẹ́tì mọ́ ẹni sọ yàyà sí yẹn lọ́nà kẹrí kẹ̀kẹ́ ra nǹkan bòdì kẹ́tì ẹ̀fẹ́ rà fáwọn ọmọ nílé èmi wò pé gbogbo lè yí o kò rọgbọ kò dáa ọmọ wò pé nígbà bóyá ẹ̀yin ni ẹ̀rẹ́ ni kọnu sí pé àwọn sì fẹ́yìn náà ni àbí má sọ pé bóyá ẹ̀ lè ṣe ni kí tí lábúrò mi ni kẹ́ kọ́mọ sábíàmọ́ lórí àbíbò ni. ogún mọ̀ pé torí mo láìkè mo jẹ́ mo ń gbọ́rọ̀ sẹ́lẹ̀ mo ti gbọ́ nǹkan tó ń sọ. ọ̀rọ̀ mo ti gbọ́ kọ́ lélẹ̀ o eléyìí ò lè pe yìí lẹ́yìn kẹwàá nǹkan ta ẹ̀. ṣé torí pé mo ti wá fún ọ láǹfààní àti bá mi sọ̀rọ̀ ẹ̀sìn ó ní kí n bá kó kéèpù lórí bá mi ṣe ń sọ́kùn wájú mi. àwọn olùsí sọ̀rọ̀ aláṣiṣẹ́ ó mà ṣiṣẹ́ rẹ̀. mo bébí jẹ́ kí ilé ọlọ́run rẹ̀ jẹ́ kí n máa gbé kòkó síbẹ̀. ó pọ̀ sálẹ̀ o mo kàn tẹ́lẹ̀ ní o jẹ́ máa gbá bọ́ọ̀lù sínú àwọn rẹ̀. wo bàbá bẹ̀ gángan ni màá jẹ́ màá tẹ àtẹ̀kánlẹ̀. a béèrè lọ́wọ́ rẹ̀ báwo ìgbésẹ̀ ayé rẹ̀ ara ẹ fi ayé yín fún Jésù Jésù ti dé tán ìyá ẹ fi ayé yín fún Jésù. àwọn bàbá yín wọ̀n jẹ́ sí ilé. broda àwọn tó pọ̀ náà lè wà. ẹ kú ìkàlẹ̀ ṣé mo lè gba ìṣẹ́jú márùn-ún àkókò yẹn jọ. pásítọ̀ Ajiboye ẹ jẹ́ pé mi àti bẹ́ẹ̀bì náà wà ní serious matter lọ́wọ́. ẹ lọ sílẹ̀ o jẹ́ kó sọ tí ò sọ̀rọ̀ 1.5 ló nídìí. àwọn pásítọ̀ ilé mi. Ọlọ́run àbùkù tó dára fún àmì ẹ jọ ní dédé Jésù ni mo mú wá fún ẹ jọ ẹ fi ayé yín fún Jésù òpin ayé ti dé tán brọ́dà. kí n fi fún sọmọ bébì ti fẹ́ mọ láyé mi ẹ mọ̀ báyà mi kí n jáde níjọ́ Tuesday kí n fi fún kó máa gbé mi jáde. ṣé ẹ rí Jésù ó máa dé bí olè lóògùn ó ti yín àdìgbò dẹsẹ anybody tó mọ̀gbà tó máa dé. excuse me sir ọ̀rọ̀ òru ni ò lè dùn o ẹ má jò wá lóru o torí tó bá wá lóru yóò jẹ́ olè làwọn èèyàn máa pè é ẹ̀yin náà sọ kó wá gbé èlò lóru ajẹ́ pọ́wọ́ rẹ̀ mọ́nù. brọ́dà àwọn pásítọ̀ ilé bi àwọn ilé. táìmù ń lọ díẹ̀díẹ̀ òpin ayé ti dé kò sẹ́ni tó mọ̀gbà tó máa dé o. ẹ tó wá sọ pé kí n gba Jésù lòlù àtògbàlà mi mo ti gbà ṣùgbọ́n èmi ibi tí mo fi sí tẹ̀mẹ́ lọ́wọ́ rẹ̀. bí wọ́n ti gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn jẹ́. ẹ má fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ó ti yín ṣé ẹ rí ìwé mímọ́ náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Mátíù ó ní pé kíyèsí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú rẹ láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. ṣé mo pé a rí ìkà nínú Bíbélì. nígbà tí Jésù sì wáyé ní ọdún náà a gbọ́ pé wọ́n nà wọ́n tàn mọ́ gi wọ́n ti tọ́ sí lára wọn dé ládé ẹ̀gùn tó bá jẹ pé iná náà bá ń sẹ́padà wá. ṣe rí Jésù ń bọ̀ èmi ni pé Jésù ń bọ̀ ìgbà wo ni ń bọ̀ ó ti yín ẹ jẹ́ ká múra lẹ́dìí ó ti gbogbo àwọn ìwà ìṣẹ̀ tó wà lọ́wọ́ ẹ jẹ́ ká pàtì. kí n múra lẹ́dìí sákàrà ni kí n wọ ní àdúgbò sí. àti pé ẹwà ẹwà pásítọ̀ pípadàbọ̀ tí ń bọ̀ ẹ ṣe ìwọ́n náà ìdá padà sórí conversation wa. ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó dé kan fún ní òkú wa bí tó wà yàrá. rárá kóró fún ẹnu. ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn ẹ jẹ́ àfikọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ o. ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn ẹ jẹ́ àfikọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ o. ọya lóòdù ẹ báwọn sẹ́ndẹ̀ agbájé okay well done. ẹ káàárọ̀ sà. Seriously. mo wá rí i. èmi náà yà orí mi báyìí. wọ́n pè mí láti ìlú wa pé ara mọ́ mi ìyá. kò sì sí ẹnì kankan ní ọ̀dọ̀ wọn èmi ni mo fẹ́ lọ dúró tì wọ́n ní ilé ìwòsàn. mo fẹ́ lọ yọjú sí wọn mo fẹ́ gba ìyọ̀ǹda ọjọ́ mẹ́ta. ìyọ̀ǹda kínú ná so ó fi gbogbo iṣẹ́ tó ń ṣe hàn yín lẹ̀ ó lọ́dọ̀ kò lè sáyé irú nǹkan báwọn. ó ní láti pe àwọn tó kù kí wọ́n lọ dúró tì wọ́n tó bá lọ ń ṣètà ni ó dáná oúnjẹ bí èmi. ọ̀dà ṣe wá ti sọ náà. ìmọ̀ bóyá mo lè rí owó díẹ̀ gbà nínú owó mi. mo nílò rẹ̀ mo fẹ́ kẹ́ bá mi sẹ́ǹdẹ̀ kí sẹ́ǹdẹ̀ sí àwọn
dókítà. kó mọ bá àyẹ̀wò lọ lára wọn. dákun bí n bá sí ọgbọ́ mo jẹ́ olówó kan tẹ́lẹ̀ ni owó kí wá ni àbí owó déètì òní ni oní 15 owó oṣù wa mo jẹ́ olówó kan tẹ́lẹ̀ mo jẹ́ olówó kan tẹ́lẹ̀ ọ̀hún 15 láwa yìí 15 owó oṣù rárá o sì ń gbá kò sí ọ̀pọ̀ burú bó o bá ti jáde nínú ilé gbé ẹrù rẹ kó o máa lọ ní kọ̀sáyé. Mo tí tó bá wọn. kí ló ń fi ara rẹ pè gangan ná ọ̀fẹ́ gbà yọ̀ǹda kí ni iṣẹ́ tó ń ṣe ń bẹ̀rù ta náà bá ń ṣe lọ so kébi ó pa èmi kú àbí rárá kò sáyè dìde kó wọ́n dùn mí kó bá bí ṣe ń ṣọ́ṣọ́nù tó bá lọ nísìn kí ni kébi ò máa jẹ́nu lé àìfi ní pé ní àìfèyàn pèyàn tó bá wá lọ nísìn ta náà mọ̀ dáná oúnjẹ fèmí irọ́ lọ pa kébi ó pa mí kú kò ṣeé ṣe. agbẹ́lẹ̀ ẹ̀dá. ẹlẹ́dàá o. sọ́ra fẹ́nu. tíf. ẹ̀pẹ́ bàbá mi tíf tó tó ní wá ká tíf sọ́ra fẹ́nu. tíf ojú ẹ̀ mọ̀ nìkan. ọláyé náà ní ọláyé là ń jẹ. ẹ̀gbọ́n pé bára kan àtẹ gbé lólógún jẹta àwọn bá ní tìmọ̀ ti gbé ya rẹ̀. sọ́ra fẹ́nu. ní ilé pa sọ́ra fẹ́nu. ẹ̀wọ̀n inú gbọ́dọ̀ wà dáńgọ́ fẹ́lẹ́ wọn. sọ́ra fẹ́nu. tíf kọ́lọ́ sànú mi ní ojú ò lè rí kọ́mẹ́sọ̀ tíf. tí mo lọ sọ ipò làtọ́ ń lọ báyìí tíf. sáàdì oko orú sọ́ra fẹ́nu. orí ilé ìkórè bá a ti mọ̀ ti jẹ́ ìwò bá a ti mọ̀ ti ọ̀rọ̀ rí. ẹ̀rọ ni bàbá ọ̀rọ̀ mọ́tò. ẹ̀dìjáfowó ìgbésírí wọ̀ a lè fi gbé bá ti tu owó ìpọ̀ fa kọ́lọ́ ọmọdé ní oko bọ̀ àní kọ́lọ́ ọmọdé ní oko bọ̀ ọjà sọ́ra fẹ́nu kókó orí orú ọ̀. ọ̀rẹ́ mi agbá bí àká. lọ́yà o ìtúkò lé ẹ̀ o. yá pàdé níbi tí mo júwe wọn bẹ́ẹ̀ta yá pàdé báyìí mo ti ń kún lé báyìí orí ẹ̀. Ó ti rẹ̀ mí o. Ẹ jẹ́ ká keep báàgì sí báyìí náà. Ló máa jẹ́ alábàápẹ́ta keep báàgì yẹn o. Wá á pọ̀ ká fún yẹn ni. Àwọn kàǹpà ó ta mi lóhùn. calm down ló gbà bàbá mi. Bàbá mi méjì sí jámọ̀ ní. Ogediti. Ogediti. Say what say what? Send you come. Nobody. Abeg. Oya. Baba. Keep am. Láti pé ìyàgbẹ́ kí n tó kù níbà. Ìyá fi ní sẹ́sìn lélẹ̀. Dá mi lójú pé ní sọ̀kadà lónìí. Ojú mi sàn mí jẹ ó lélẹ̀. Ewo lélẹ̀. Jana jita. Ye! Udara. Wallahi wo. Bayo. Oh. Ye! Udana. Bayo. Wallahi wo ni. Owó ni.
Officer. Get back here, Alex. Officer, check the bag. Okay, sir. Na money, oh. Wait. So, what about chief? Shut up. You have every right to be silent, and anything you say here shall be used against you at the court of law. So it's better that you follow us. So it's better you follow us now. Get the bag, sir. Hey, officer, help me see, hello. Officer. Tàwí fún ọba òkè jẹ́ kó lè gbà. Ènìyàn sọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ṣẹ́ni tàwí fún ọba òkè jẹ́ kó lè gbà. Ènìyàn sọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn. Ẹ jẹ́ àfikọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀. Adébáyọ̀, àbí ti dé. Tọ́ọ̀kì ti fẹ́ lù, kọ́ mi ò tí wọlé. Mo kú o. Àbí? Súnmọ́ bí àbúrò aláàárẹ̀ rẹ̀ Bọ́lá lé ní tí ẹ̀kọ́ rẹ̀ sì ọ̀kadà lọ ní. Ọ̀kadà ló ń ṣe. Nínú máa ń wo gẹ́yìn bóyá máa ń ṣe. Gàrígàrí rẹ̀ wá pọ̀. Àwọn ìjọba ẹjọ́ kejì ń tà wọ́n. Ládàradú lórí burúkú ló wá bẹ̀rẹ̀ lọ láti bí ọjọ́ mẹ́ta. Àní mo ti fẹ́ sọ fún ọ láti jó ní nítorí èyí ti níyàwó rẹ̀ ti. Ó rọ̀ bẹ́ẹ̀ tó ṣe ní òní ẹjọ́ kejì báyìí ó ti di ọjọ́ kejì. Kí ló dé àwọn ìjọba ẹjọ́ kejì? Ẹ káàárọ̀. Ẹ jọ sí ilé Báyọ̀ nì. Bẹ́ẹ̀ni. Ẹ lákùn mọ̀ bẹ̀rẹ̀ ìyàwó Báyọ̀. Bọ́lá lé. Ìjọba rẹ̀ kẹ́ra ọ̀tí ìbéèrè. Ẹ káàárọ̀ ma. My name is Officer Dave from Olókèdè Diagon Police Station. Kí ni mo lè ṣe fún yín? Báyọ̀ ọkọ yín wà ní custody wa láti àtàná. Ọkọ mi. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe bẹ́ẹ̀? Tẹ́ bá dé police station, ẹ máa mọ more information about it, okay? Ọkọ tèmi. Bẹ́ẹ̀ni. Guys, let's go. Yọkọlú. Wà á bí ìjà ló ṣọ́kà sílẹ̀ lọ́kọ̀yọ̀. Sọ́tọ̀ mo ìmọ̀ àbí ìwì fún ọ. Ó kọ́ lẹ́ẹ̀kan táwọn òwe yóò lè rìn. Ṣé bóyá ọ̀kadà kò lè ní? Ènìyàn sọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ṣẹ́ni tàwí fún ọba òkè. Àbó wàrà yé mi lóde. Ó yọ̀rọ̀ tí mo wọ́ sí ìmẹ̀sẹ̀. Àkó tí mo bára mi. Adébáyọ̀ yóò rìn tó bá tẹ̀lé jẹ́wọ́ fún mi. Ṣé wọ́n fún mi? Kí n jẹ́wọ́. So láti bí 10 years láti yọ wà papọ̀. O trust me. Ó ṣe pé mi ò trust ẹ. Ó trust ẹ náà. Bọ́ ó sọ fún mi pé kí n jẹ́wọ́. Like nǹkan tí mi ṣe ṣé kí n parọ́ mọ́ra mi. Ó jẹ́ kí ló ṣẹlẹ̀. Kí ló sọ ẹ̀ dẹ́rù? Kódà ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ fún ọ̀tún mo dágbére fún ẹ bí mo ṣe báyìí. Bí mo ṣe yà sínú gbọ́ ẹ̀ pé kí n yàgbẹ́ tí mo rí bá gbowó yẹn náà ọmọkùnrin ṣì àgbà wọn. Ọmọ ẹ̀kọ́ sòwò àwọn ṣọ́ọ̀bù káàkiri rẹ̀ kí n á gbowó yẹn kí ló rẹ̀ kí n ṣe kí ló expect kí n ṣe. Mo fẹ́ láti gbowó yẹn kí n jáde síbi tí mo bá tì ìwọ náà pàtó àjẹ́ wọn ni mo pa chief. Ṣé mi sì lè pàdé rẹ̀ mo á. Mo bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wípé o ò lè pààyàn. Ìpàyà. O lè fi owó ẹ̀ sọ̀yà. Ìwé ìgbàgbádà ló ti dáká. Ibi tó bá já sí
Sí ọ̀run. Ilé ayé tó máa já sí lágbára. Agbára náà ó fi tó fẹ́rẹ̀ wá bí wàá náà máa fi máa rìn jáde. Ó wá fìyà jẹ ìgbà ìgbà. Ènìyàn sọ̀rọ̀ fún jápọ́tẹ̀ ti bẹ̀rẹ̀ jẹ́ kókó. Sẹ́ni tàwí fún ọba òkè jẹ́ kó lè bá. Ènìyàn sọ̀rọ̀ fún jápọ́tẹ̀ ti bẹ̀rẹ̀ jẹ́ kókó. Ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn. Ọlọ́run bá wa yẹn gbogbo mọ́ ronú ọ̀rẹ́ ilé ìtò ìṣe yìí kọ́ ló kù rẹ̀. Ọ̀rẹ́ mi ò ní kí n má ronú mọ́. Ìwọ náà wọ nǹkan sí láti bí ọjọ́ 4 sísè mi ò rọ́kọ mi. A sì lọ sí police station, wọ́n ní wọ́n ṣì ń ṣe findings lọ́wọ́. Ọdún mélòó ló máa fi parí findings ọ̀rẹ́ mi? Ó wá ní má ronú. Ọ̀rẹ́ mi ní sáàmù pé kò sí bó ṣe lè burú tó ṣe. Ọjọ́kọjọkàn á rí ibi òtọ̀. Ìmúlò tẹ́mi náà wàá jẹ́rìí ọkọ rẹ̀ ni mo mọ̀ pé ìṣe ìpínwó iṣẹ́ èèyàn bẹ́ẹ̀. Kó mi ò lè ṣe é. Àmọ́ ìmọ̀ bóyá o lè ṣe tèmi fẹ́ sọ yìí ní tó fún ọ. Kí ni nǹkan òun? Torí ìgbà kan náà tí àbúrò dádì mi táwọn náà tó ṣe bàkan tí gbogbo kan bá náà jọ mọ́ra wọn. Ọ̀dọ̀ babaláwo kan la lọ, wọ́n sì bá wa yanjú rẹ̀. Mi wàá mọ̀ bóyá lè lọ ọ̀rẹ́ mi kí n mú ọ lọ ká lè rí kókó ojú òótọ́ ọ̀rọ̀ bẹ̀. Ọ̀rẹ́ mi, ń ṣe tọkọ mi bá ṣáà ti wà lọ. Ń ṣe o, wo dákun já lọ báyìí. Ó wà ní sùúrù o, ẹsẹ̀ lónìí o, ẹsẹ̀ lónìí. Ìgbà tí bá ti pe bàbá. Ṣùgbọ́n ọkọ mi ó sá wálé. Wọ́n wálé o tún padà ẹ̀yìn wọ́n wálé. Ọ̀rẹ́ mi wo kò sí problem. Mo mọ̀ retí o. Ojú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ yóró. Ó jẹ́ ọ̀bọ̀. Bó bá ti délé kó jẹun kó lògùn tó gbọ́. Ẹ wo bàbá, ọ̀rẹ́ mi tí mo pè é sí lánàá, òun lórí ìjókòó yìí. Ṣé ẹ rí bàbá? Ètò ẹ̀mọ́ òwúlẹ̀ jẹ́ sọ̀rọ̀ gan. Ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹjọ́ fẹnu ara rẹ̀ sọ. Ẹ káàsán bàbá. Ẹ̀sà kí ẹ pẹ́ fún wa sà. Ẹ̀sà bàbá. Lórí ọ̀rọ̀ ọkọ mi ni mo ṣe wá o bàbá. Ọ̀rẹ́ mi dẹ̀ ti jẹ́ kó yé mi nípa yín dáadáa pé kò sí tíyàn bá wá sọ́dọ̀ yín báyìí tẹ́yìn ṣe. Léyìí tó dẹ̀ jẹ́ pé ọkàn mi máa balẹ̀ pé ẹ lè ṣiṣẹ́ yẹn fún mi. Lórí ọ̀rọ̀ ọkọ mi ni o. Ṣàdédé làwọn ọlọ́pàá lọ́kọ mi pààyàn. Léyìí tí mo jẹ́rìí ọkọ mi pọ́kọ mi ò lè ṣe láyé. Abẹ́ ìjọ torí Ọlọ́run ẹ gbà mí. Ọ̀rẹ́ mi ti sọ fún mi pé tí bá ti dọ́dọ̀ yín báyìí gbogbo tí mò ń fẹ́ lè máa ṣe fún mi ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ̀yin dákun ní sùúrù. Wọ́n sì dán lójú pé ọkọ rẹ kọ́ lọ́pàá nà. Ọkọ mi kọ́ àbí ọ̀rẹ́ mi ọkọ mi ò lè pààyàn. Bàbá, ẹ̀yin náà mọ̀ pé èlé mẹ́ni tí ń parọ́ wá fún yín. Bó ṣe wà yìí, ọ̀rẹ́ àtìgbà kékeré òun làtijọ́ ń ṣe. Tó bá su mo su, tó bá tọ̀ mo tọ̀, kò lè ọkọ rẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀. Mo mọ ọkọ rẹ̀ dáadáa, mo sì mọ òun náà dáadáa. Wọ́n ṣe èèyàn burúkú. Wọ́n ní bẹ́rù bá kọlẹ̀ tó bá kọ òkè ó tún níbi kan tá a gbé kà. Wọ́n fún ọ ní kinní kan. Ibi tó sá wà wọ́n jẹ́ kó o fojú kan. Ó fún mi láyè. Tó bá gbé nǹkan fún un ṣé wọ́n gbà kó jẹ́? Dáadáa wọ́n máa gbà kí n rí. Ọ̀dọ̀ lójú. Bẹ́ẹ̀ni bàbá. Ìwọ ní sùúrù. Ọgbà yóò gbọ́dọ̀ kọ́ wọn ẹbọ àjàdìdẹrẹ ọgbọ́dọ̀ yẹ. Máa hún kí wà lásọ òkú jíjẹ ọgbọ́dọ̀ hún àkàlàmọ́gbò. Ìyẹ́yẹ ewéyẹ lọ́rùn o. Ẹni tó láyé o. Ọyẹ sáré tètè ẹ dà gírírí wá. Ẹ wá gbóhùn ẹnu mi lónìí o. Ẹ̀yin arábìnrin. Orí. Àṣà ni ò jẹ́ ewé rẹ̀ ni ò pé. Ohun tó wà lọ́wọ́ mi dáadáa. Sọ́ọ́rí pé inú kòkò dúdú ilẹ̀ kan funfun ti jáde. Sọ́ọ́rí bó ṣe ń wọ yìí. Tó bá ti fẹ́ lò fún un. Ọkàn ta bíntín sínú oúnjẹ tó fẹ́ jẹ. Ó gbé fún un. Tó bá jẹ́ bí ó ṣe kúrò níbi tó wà ìwọ dá mi. Tó o bá wá lò fún un tí ò bá jẹ́ a jẹ́ pé wọ́n sáwó. A jẹ́ pé wọ́n sáwó. Èmi ṣàṣàwó abó láti gbáwó ẹgbẹ́ rẹ̀ mi torí ẹ̀bì ti dára nù bí ìbọn. Èmi ò gún máyà lé koko ògbóhùn ẹ̀kọ́kọ́ àpò òdìgbẹ́rẹ́ ni mi àfitẹ́lẹ́nu ẹnìkan mi ò dìgbò lè sùn ní kọ́. Ẹnìkan mi ò dìgbò lè sùn ní kọ́ bọ̀. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ogun tó dọ̀rọ̀ ogun jàkadì. Àdó mi nìkan ló lọ́rùn tí ègbó ogun déjì kùjìkù gbọ̀ pátẹ́rẹ́ ti ń bẹ nínú mi kìkì ogun. Káì ẹ mọ́ rìn mí jáde.
Ìgbà lọ́ọ̀ mi. Àwọn àlàáfíà rẹ ni. Kí ni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń gbọ̀n gé ewé jóbélì? Tí wàá mú ọ lọ bí wọ́n ti bọ́ ni. Wá gbọ́, ó léwọ́ o. Sọ ọlọ́run tọ́ràn lókè yìí, tọ́ba ìbílẹ̀ wọ̀ kó tó lọ rèé lù fún un. A jẹ pé oògùn bàjẹ́ nù o. A jẹ pé oògùn òṣìṣẹ́ nù o. Yóò jẹ́. Yóò ju ọ ṣe. Ṣé bàbá? Ṣé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ sì sọ yìí? Ó bí yín lọ́wọ́ mi. Ẹ dá mi dáná. O ò mọ nǹkan kan rẹ̀ ṣé bẹ́ẹ̀ mi mo sọ fún ọ bí ilé mú ọ wábi tí ò dáa ní ìdẹ̀lé mú ọ wábi tí wọ́n ti lù ọ bàbá. Ṣé bí mo sọ fún ọgbà tọrọ bàbá mi o? Mo ṣàlàyé tó pọ̀ fún ọ àwọn náà yanjú rẹ̀. Bàbá ẹ ṣeun yóò mọ̀ rí ní gbẹ̀yìn lórí fún ọ. Bọ́ bá ti jẹ́ nípa tèmi àti ẹjọ́ sọ lọ́jọ́ fún náà ń wọ́n fọ yanjú rẹ̀ lẹ̀. Kò sí ìyọnu bàbá ẹ ṣe mo jẹ́rìí yín. Ẹ ṣe o. Èkún àbẹ́jì. Èèyàn ọmọ wọ́kọ̀ mẹsẹ̀ ẹ sì mú èèyàn dùnú túbú. Èṣù ní solóńgè ní yín tẹ̀ ń dùbò ẹ̀kọ́. Orí burúkú ni bá dá wọn tí ó lọ rí gbẹ́kùn. Ẹ tó láyé. Ọba òkè jẹ́ kó lè gbà. Ènìyàn sọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ṣẹ́ni tàwí fún ọba òkè jẹ́ kó lè gbà. Ènìyàn sọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Kí ló wà bẹ́ẹ̀? Oúnjẹ. Oúnjẹ. Èmi mo ní. Ìwọ ni wèrè. Ìwọ ayé ẹ̀ má. Ìwọ ni wèrè. Òpònú. Burúkú ọ̀nà ẹlẹ̀ wà lọ tọ́nu igbó. Kò lè ṣiṣẹ́. Dábọ̀. Ọkùnrin mọ̀ lọ ìjọ. Èmi ò mọ̀ gbé lọ. Èmi ò mọ̀ gbé. Àgbà. Ọ̀tọ̀. Ó parí. Èmi ti jẹ́. Ọkùnrin yẹn jọ ṣàánú mi. Ó parí. Ibi bẹ̀rẹ̀ náà fi mú mi o. Mo sáré mo tẹ̀sí mo oúnjẹ tó ní kí n fọkọ mi jẹ kó lè bá bọ́ọ̀lù wàhálà tó wà yìí. Tèmi ọkùnrin rẹ̀ ìyàwó mi orí ìrònú ilẹ̀ ṣètúgbà rẹ̀. Tẹ́tà yìí pè mí láti sùn ní ìṣe ń sáré bọ̀. Kódà mo ní tẹ̀sí ẹ̀ kí n ṣe láàárọ̀ ìdí ṣe mo rè we have to come ìyọkọ mi ṣé kò tọrọ ni èyí ò rí tí ẹ̀gbọ́n wà láti jù wọ́n fi láàrin pọ̀kù sẹ́ńdọ̀ tó dùn mọ́ náà ẹ máa ní láti calm down gbogbo nǹkan tó ṣẹlẹ̀ a máa calm down náà ni àwọn stẹ́pù lẹ ti pick àwọn kan wọlé ti ṣe. Ti lọ sọ́dọ̀ dúdú wọn ní àwọn ìlú ọ̀la ilé ìtura ọ̀ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ máa sọ jẹ́ sí máa kó bóyá ká lọ sọ́dọ̀ ìdìbò rẹ̀ ní ká lọ bá wọn sọ̀rọ̀ so ẹ̀pọ̀ bá lè ní láti ṣe fún wọn so wọ́n lè máa pọ̀ fún wọn. Ìtọ́ lẹ sọ ṣùgbọ́n bóyá ká lọ lọ́la àánú ṣe wà yìí. Ẹ jẹ́ ká lọ léyìn òkú ṣìgá tá à ń ṣe léyìn ẹ jẹ́ ká tẹ̀ àti lọ ní ìlú tẹ́mi ṣì wà. Ẹ jẹ́ kí mi náà lọ ṣáwá kí n ṣe ìgbà fún mi. Bí ayé ìwèrè mo lò ń jẹ ẹ́ wọ́n tó bá fẹ́ jayé gidi irú rẹ̀ bí nígbà tí wọ́n ní pàdé pé níṣòro kò sọ fún un bàbá ló ti fòfin lẹ́tọ̀ọ́ sí kùsì bájí ìgbà tí àjọra ó ní kájọ́ ti wọlé wọlé ó ti pamọ́ lẹ̀ fún mi jákàn máa ló lé ni. Ṣé ò ya wèrè èmi àti ẹ ó lọ́bìnrin mi lù wá èmi ò nílò kẹ́ ìbá nílẹ̀kẹ̀ èmi sì wọ́n mọ̀mọ́ jágàn. iṣẹ́ ìlú dodo pancake wọ́n tí wọ́n ní mọ́ yẹ́lò lásán ló sì. Orí ẹ̀ burú ni ó ti tó mọ́ padà. Ìgbéni wàhálà. Oh, kí làwọn ẹ̀ṣẹ̀ wọlé sísìn ní ìbọn àwọn tó fucking tired. Madam. Yeah. Oh, ẹ̀ṣẹ̀ wọlé sísìn ní gàrí.
Madam. Ẹ kú jọ. Orí mo wá bóyá tí mo ṣe tán mo ní láti rest because I'm fucking tired. Mo mú ẹṣẹ drop lórí flight sí ni so stress the flight yẹn ó pọ̀ gan. So I need to rest. Yeah. Don't worry, I will catch up later. Maybe I will come to your office. So my left me full back the case yẹn. Yeah, no problem. Thank you so much. Yeah, it's okay. Madam. Anglo. Ọlọ́run bó ṣe ṣe. Inú èmi àti ìta ló ṣe. Bó ṣe fi ọṣẹ sí. Tí ẹ mọ́ bínú jọ tó nípa bàbá rẹ̀. Ṣé mo kó bàdà mo bá yé ìwé rẹ̀? Mọ́ bínú o. Ó fẹ́ sọ mi. Olóògùn. Madam. Ṣẹ̀rí ojú ni ọ̀rọ̀ wà. Madam, ẹ kú iṣẹ́. Seriously, mo rí effort yìí. Ẹ̀yà kan ò kí ń ṣe jù báyìí lọ. Ẹni tó wà lẹ́wọ̀n kò lè mẹ́ntí ṣe tiẹ̀. But kéèsì yìí ju nǹkan tí àwa ọlọ́pàá ta kan lè sọ wípé ká kan sign bail yín pé ká máa mú wọn lọ. No, we don't do that. You understand? Not until tí a bá tó rí concrete evidence wípé ọkùnrin kọ́ ló ṣe nǹkan yẹn. But up till now, he is still the only suspect and the criminal. That is it. Ogolofa. Seriously, mo trust ọkùnrin. Kò lè ṣe anything tó sọ yìí. Mi ràn mí lọ́wọ́, ó mi ò lè ṣe ràn wá lọ́wọ́ ètò ìgbèjọ́. Ẹjọ́ dúró, ẹ má jẹ́ kí ọ̀gá mi ṣe wọ̀. Ẹnìkan tí mo ní láyé lọ́rùn mi, that's my only brother. I plead on his behalf. Ẹjọ́ sá. Well, if pleading could free him before he came around, he would have been bailed. The only best advice I will have for you is that Shemo ọmọ olóògbé Chief Gbadeyaka, that's Juliet. Òun nìkan ló ní final say lórí kéèsì. Tó bá ní this case should be closed. Ó máa close náà ni. Tó bá ní pé òun sì fẹ́ continue kéèsì, ó ń continue náà rẹ̀. So she has the final say in this case. Ẹ lọ bá tọ́nà bá fún yín ní grace lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá bá sọ̀rọ̀. Ó lè fojú ànáwó mi kó o pé kó o gbàgbé nǹkan tó ṣẹlẹ̀. Well, even tó bá ṣe case àbí kò ṣe case kò lè jẹ́ ẹni tó ti kú. I think you understand me. So that's my best advice to you. But still, tá a bá ti rí any contrary opinion pé ọkùnrin kọ́ ló ṣe nǹkan yìí, in our own capacity, we are less than 50%. You don't have any choice than to do it. I'm at the bound. Ẹ ṣe mọ̀ sá. Ó bá dọjọ́ alẹ́ yóò padà wá ṣe dandan ni. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùúrọ̀. Ó bá dọjọ́ alẹ́ yóò padà wá ṣe dandan ni. A ní kó má ṣe ọkọ̀ tí ikú ó wà lọ. Ẹ kú kalẹ̀ dádì. Bro Joseph, Yes sir. ẹ kúṣẹ́. Ṣé ẹ ti parí gbogbo àwọn ètò yẹn? Ètò yẹn náà ni mò ń ṣe lọ́wọ́ tí mo fi ní kí n wá yọjú sí yín. Torí mo rántí pé a ní special prayer fún àwọn aláboyún. Bẹ́ẹ̀ni. Ló jẹ́ kí n ní kí n wá yọjú sí yín kí n béèrè táìmù tí wọ́n máa wá. So kí n fi lè tètè ṣe preparation bá ti ṣe ètò wọn. According to bí wọ́n mi ṣe sọ fún mi, Yes sir. 5:30 sí 5, ó dà pé ni wọ́n pick. Okay. But tí n bá ti tán sìn, mo máa pè wọ́n. Ní tí wọ́n bá sọ fún mi, má jẹ́ kẹ́ gbọ́. Okay sir. Ṣé kí n wá kó àwọn òróró yìí kí n kó sílẹ̀ àbí kí n kó wọlé torí mo ti parí ẹ̀? Ok, ẹ bá mi kó. Yes sir. Okay sir. Kẹ́ bá ń ka sáàmù sí omi obìnrin tó níwẹ̀ yẹn. Ọ̀dà sir. Ọ̀nà. Bro Joseph, Yes sir. ẹ wá. Ẹ bá mi sọ fún obìnrin tó ń ṣe prayer lọ́wọ́ yẹn Okay sir. pé kó má ti lọlé kó jẹ́ kó ń rọrọ̀. Okay sir. Ọ̀dà. A ní kó má ṣe ọkọ̀ tí ikú ó wà rọ̀kì. Ó fi gbígbọ́ ṣàìgbọ́ ṣètò wà dókòó. Hello, good afternoon. Sọ pé fẹ́ rí mi. Ẹ ká sọ ma. Ẹ dìde, ẹ ká sọ. Ẹ jẹ́ kí n wà Ẹ báyìí. dìde sẹ́, what can I do for you? Ẹ dìde, ẹ tẹ̀ ọkọ dìde náà. What can I do for you guys? Yes ma. Okay. Ẹ̀yin ni mo wá bẹ̀ lórí ikú dáàdì yín. You mean my popsy? Yes. Okay, what can I do for you? Who are you?
pẹ̀lú arákùnrin tí wọ́n lọ pa ọkọ ẹ̀ dáàdì yín. Ní that guy tí wọ́n mú yẹn. Kò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí, àkóbá lásán ni. And what's the evidence tẹ́ ní pé kò ń ṣe ẹni ẹ̀ ló pa Popsi? Mo ẹjọ́ nítorí ọ̀rọ̀. Hello, what are you saying? Ó pa dáàdì mi. Ẹ ṣe ọkọ dìde náà first of all. Ẹ ṣì jókòó. Ẹni sùúrù àǹtí, mo mọ ọkọ tí mo ní. I'm so fucking. My brother is innocent. Wow. Really? Ṣebí wọ́n law school? Yes. And you know about law? Are you guys okay? Hello, Ejide. I'm talking to you. You are inside my house. Stand up. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí lọ bá ṣe rọ ẹjọ́. Hello, wọ́n mú èèyàn on action and you are saying he's not the person that killed my Popsi. What are you saying? But the only thing I can tell you people is that one lawyer to mọṣẹ́ dáadáa. Because I'm promising you guys that person is going to jail. Yes. Ẹjọ́. Hello. Ẹ dìde ìdókè. Ejide. You just stop begging me because that person is going to jail. What do you mean? What rubbish? Ejide kúrò nínú ilé mi jàre. What nonsense? What's this? Hello? Ẹ jáde kúrò mi báyìí. Ẹ gbà báyìí. What kind of rubbish is that? I'm promising you guys that person is going to jail. What are you saying? My God. Oh, Siri, why not? Ìgbẹ̀yìn ni kóró, kò tó dánmọ́ ní kejì lọ. Yes, sir. Yes, sir. What is going on? How many years, how many centuries do you want to use to investigate on a single case? You will buy anything lórí case tí ó wà lọ́wọ́ yín tẹ́ handle now. Sir, you are trying our best, sir. What are you telling me? If I heard that last statement in your mouth again, I will sanction you. Sorry, sir. Sir, but when you tell me, sir, for a sergeant like you to be saying that the boy you teach jẹ́wọ́, ṣé bàbá yóò ti jẹ́wọ́ ni mo fẹ́ sọ fáwọn tó ní case yìí? Sorry, sir. Until they refer this case to another police station, right? No, sir. Then my seat will be empty. You want to sit down here, right? So think of something. Think outside the schedule. Think outside the sketch. But you are telling me that Mudu Yawodi, no, let there be a. You want them to replace me here? Sorry, sir. What are you doing now? What's the next step of action? I want to pick a see the chief color be color for a while and work as on the sir. So you are waiting for my permission before you carry on that assignment? Yes, sir. I beg. Sorry, sir. Disappear one time. Sorry, sir. Imagine. Still thinking of suspects and you have not carried on the actions. Ẹni tàwí fún ọba òkè jẹ́ kó lè gbà. Ẹni àsọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́. Mrs. Bolanle, ẹ̀yin níyàwó Brabayo. Ẹ dìde. Bro Joseph. Yes, sir. Ẹ jọ̀ọ́ bá mi gbága kan bọ́ta. Àkùjọ mẹ́ta. Ẹ kú ẹ̀rí ni ìbéèrè ẹni. Ẹ wá dá gbogbo ẹ̀dá wa. Ẹ sìn jàre. Ẹ ṣeun wá sá. Ẹ jókòó. Gbogbo ìwádìí fírífírí. Ẹ wá dá wa dá. Ọkọ yín dẹ̀ ńkọ́? Torí tí ẹ̀gbọ́n ló gbé mi débi lónìí. Ṣé kò sí? Ẹ wo pásítọ̀ ó sì o. Wàhálà wà o. Ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹ̀sìn. Ọlọ́mọ kò jẹ́ ká rí. Àmín o. Ọkọ mi láti bí ọjọ́ 5 báyìí. Ó ti wà ní kọ́sítọ́dì ọlọ́pàá. Ó le tó bá yẹn ni. Ó le jù bẹ́ẹ̀ lọ. Lórí ẹ̀ṣẹ̀ tí kò mọwọ́ mẹ̀sìn. Ọlọ́run ṣàánú mi. Láti gbà wo wá ni gbogbo eléyìí ti wá ṣẹlẹ̀? Bí ọjọ́ 5 sísìn báyìí ló ti wà bẹ́ẹ̀. Lẹ́wà ẹ̀sìn wa ń bọ̀ lónìí. Èmi náà wọ́n kó bóyá yóò tètè níyànjú ṣùgbọ́n tọ̀ gbára mi ò gbé mọ́ èmi ṣe sátọ̀ yẹn wá. Àmọ́ kò sí tọ́lọ́run ò lè ṣe. Ẹkúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. Michael mi mọ́. Mrs. Bolanle. Ẹ jókòó padà. Níwájú ọba ẹ̀rí bí a ṣe ń gbàdúrà lọ́wọ́ a mú mi rí i pé ipò tí ọkọ yín wà ẹ̀yin lẹ ṣokùnfà rẹ̀. Lọ́nà wo pásítọ̀? Ọlọ́run àwọn ọmọ ogun
gẹ́gẹ́ bí a ti fi hàn mí ó ní wípé a ti rán ìránṣẹ́ mi kan sí yín láti gbàdúrà tako ibi tó jọ mọ́ oore ṣùgbọ́n ẹ fojú yẹpẹrẹ mú. Bẹ́ẹ̀ ni. arábìnrin ẹjọ 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 Ẹ káàsán sà. ẹsẹ káàsán Ẹ sà. ẹjọ ní fún ẹni tí a kò fún náà tó ń jẹ ẹjọ sì ní fún ẹni tí a kò náà tó kò fún jẹ. èmi olúwa ló rán mi sí ní ẹni ìlànà fún ìtara mi kí ẹ gbàdúrà títa kó ibi tó parapọ̀ èrè gbogbo rẹ̀ ó ṣe kókó. Kí lẹ rí alàgbà? Ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ gbàdúrà sí ilé ìwé. Àmín. Ẹ jẹ́ n bá yín wá nǹkan alàgbà. Ẹ má ṣe rẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú. Pásítọ̀, ó tọ́ ni. Ẹ parọ́. Ṣé ẹ ti wá rí bá? Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Kì í ṣe gbogbo wòlíì tàbí ìránṣẹ́ pátápátá inú fi ya alátẹnujẹ tàbí ebi léńdé. Ọ̀pọ̀ gbà míì wèrè máa ń jíṣẹ́ fúnyàn tí yẹn sì gbọ́dọ̀ mú lò. Ẹ̀yin náà wá wo nǹkan tó ti ẹ̀kẹ́ ti gbàdúrà ṣáájú sẹ́yìn tó wá ń dá yín láàmú lónìí nípa ìkìlọ̀ tá a kìlọ̀ fún yín tẹ́ ẹ̀ mú lò. Ṣùgbọ́n o àtúnṣe sí wà. Ẹ̀mí àwọn wòlíì jẹ́ kó yé mi wípé tẹ́ bá fẹ́ kí ọkọ yín ó kù nínú wàhálà àti ìdààmú tẹ́ ẹ kóra yín sí, ẹ máa lọ gbàdúrà ọjọ́ 3. Kí ni mo tún ṣe? Má gbà. Lẹ́yìn ìgbà náà ó dá mi lójú pé ọkọ yín máa bọ́ nínú oko tó wà yẹn. Mo ti ṣetán. Gẹ́gẹ́ bí ẹ̀mí tí wàá fi ń yé mi síwájú ó ní pé ọjọ́ 3 yẹn ọ̀nà 3 tí ò jọ mọ́ra wọn lè ti máa gbàdúrà yẹn. Ọjọ́ àkọ́kọ́ inú yàrá yín, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì orí òkè, ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta gbọ̀ngàn níbí báyìí. Ibẹ̀ láti parí gbogbo ètò pátápátá tí màá bá yín fi àṣẹ sí. Ó sì dá mi lójú pé àdúrà yín máa gbà. Àmín o, Jésù. Ẹ kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run mi bí léwu mi ọ̀sọ̀fà, ìpè tí ò mú kan mọ́ kan kẹ̀ra àná gbà. Bó bá dọjọ́ alẹ́ yóò padà wá ṣe dandan ni. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lọ. Please, ó dàbí pé ní àlejò ní sà. Àlejò ayẹyẹ. I don't know, but ó fẹ́ dàbí pé ọmọ chief yẹn ní sà. Oh, Lẹ́tà. okay sir. Sir. Oh, you can excuse. Okay sir. Yeah, good day, sir. They Yes, sir. must be. Juliet, wedding and fashion. Wow. Yes, sir. Oh, Yes, sir. please have your seat. Thank you so much. How you doing? Báwo ni iṣẹ́, sir? Ṣé because of my daddy case? Like, bó ni case yẹn dé? Kí ni bullet bá ṣe dé? Okay. Yes, sir. Well, àdúgbò fọlọ́n. Yes, sir. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ iléeṣẹ́ ọlọ́pàá sí pé we all try all our possible best to make sure that gbogbo anybody tó bá lọ́wọ́ nínú criminal case a máa fà wọ́n lé òfin ìjọba lọ́wọ́ báyìí. But let me say we are trying. Ọlọ́run àdédé ìgbìyànjú alájẹ. Mo fi ń dá yín lójú pé gbogbo anybody tó bá lọ́wọ́ nínú kó chief Gbádéyàká pátápátá mo ní ọwọ́ òfin ọlọ́pàá ló máa tẹ̀. But I think there is someone there like in custody in River. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹni tá a sì mú tá a court on action is still yet to confess. Báwí dáadáa ni ẹ tọ́jú ẹ̀ náà. Àwọn criminal bẹ́ẹ̀ wọn kì í tètè jẹ́wọ́ ẹ máa ní láti tọ́jú wọn dáadáa. We understand your pain, you understand, but a ṣì ń gbìyànjú agbára wa. Even
àwa gangan fúnra wa láti bí báyìí ó ti yẹ ká ti charge lọ sí court but without concrete evidence pé ẹni báyìí ló ṣe nǹkan yìí a kàn lè charge case yẹn lọ sí court. In fact tí mo bá ní kí wọ́n mú criminal yẹn wá fún yín mi mọ̀ I don't know tẹ́yìn gan bá rí dé one side of views you assume that he might not be the criminal. I'm not even talking about. I would like to sue that person actually. Okay. Sergeant Johnson. Sir. Okay. Sure, sir. Go and get me that criminal in that cell. Yes, sir. So, he had me sọ fún yín to confess. Move, sir. Is it chicken my lady? Hey, don't you go in that? Who's she fresh in police custody? Like how? Hey, don't you that see baby boy without why it's supposed to jail. Calm down. At least we have to go just where say about where no boy. Calm down. The boy we could jail. Hey, Joe, we're talking about my dad. Yeah. Take him back to the cell. Move. Sherry, one thing tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Okay. In police station, police custody, we cannot torment criminal, especially when the criminal is when there is no clear evidence that this person is a criminal. We can't torment him more than capacity. Mo fẹ́ ṣe case yìí ni we are talking about my dad here, sir. Ẹni yìí kò tíì jẹ́wọ́ and gbogbo ala ní human feelings. Bá a ṣe ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá à ń fi ọmọlúwàbí náà sí iṣẹ́ wa kó má padà lọ di wípé a lọ máa fìyà jẹ aláìṣẹ̀. Nobody knows. Like by this time ẹni tó papọ̀ sí mi ó yẹ kó sì wà lẹ́wọ̀n. Olúwa ọ̀rọ̀ rẹ wípé èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ọlọ́run jọ̀ọ́ nínú àánú rẹ Olúwa mo fẹ́ kó dìde nínú àhámọ́ tí ọkọ mi wà Ọlọ́run bá mú jáde. Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ṣàánú fún mi gba ọkọ mi lẹ̀ nínú àhámọ́ tó wà yìí. Olúwa tú ọkọ mi sílẹ̀ Olúwa tú ọkọ mi sílẹ̀ Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ìwọ nìkan ló lè ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́ ṣàánú fún mi. Olùgbàlà gbóhùn mi gbóhùn mi gbóhùn mi mo wá sọ́dọ̀ rẹ gbà mí níbi àgbélébù Olúwa jọ̀gbà ṣàánú mi. Mrs. Bọ́láńlé. Brother Joseph. Ṣé ẹ rí mo fẹ́ kẹ́ lọ ní ìgbàgbọ́ lórí àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tá a ṣẹ̀ṣẹ̀ parí yìí. Bẹ́yìn ṣe ń gbà á lọ́rùn kó tó di pé wá parí rẹ̀ níbí. Bẹ́ẹ̀ náà ni dádì àtèmi bẹ́ẹ̀ náà là ń bá yín gbà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé lẹ́yìn àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú ògo ní orúkọ tí Ọlọ́run ọba ọkọ yóò jáde. Bíbélì sọ nínú ìwé mímọ́ ó ní ìgbàgbọ́ ni àmì ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìísí ohun tí a kò rí. Mo fẹ́ kí ẹ lọ nígbàgbọ́ nínú Ọlọ́run yín kí ẹ sì dìímú ṣinṣin ẹ sì rí ìyanu Ọlọ́run. Kìkì dákẹ́ ti pààrọ̀ rẹ̀ mú ló bá tán. Mo nígbàgbọ́. Ọlọ́run sì gbà yín là. Ọkọ yín jáde láyọ̀ àlàáfíà. Olùṣègùn Olùṣègùn ní bàbá Olùṣègùn Olùṣègùn ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní mẹ́ta lọ́kan. Kẹ̀rí àánú gbà ẹni dààmú ọ̀rọ̀ yín ti dayọ̀ ẹ dìde. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ràn tẹ́ sì pa àṣẹ Ọlọ́run ọ̀gá ògo mọ́ àdúrà yín máa gbà. Àmín Jésù. Mọ́ládùúrà yín máa gbà. Àmín Jésù. Nítorí Bíbélì jẹ́ kó yé wa pé bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jèrè ilẹ̀ náà nítorí pé ẹ ti gbọ́ràn òkè ìṣòro wájú yín ó di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Òkè ìṣòro wájú yín ó di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Ọlọ́run ti dá àdúrà yín. Àmín Jésù. Kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Àmín. Gbọ́ aláṣẹ ọ̀run Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Mrs. Bọ́láńlé
ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé bí ẹ ti ń jáde lọ báyìí gẹ́gẹ́ bí ẹ̀yin gangan ti mọ̀ pé òní ni àṣekágbá àdúrà tí ẹ ní ẹ sì tọrẹ àánú mẹ́ta tí kò jọ mọ́ra wọn pẹ̀lú owó ẹ wá múrí kan wọn márùn àti wàsó ẹ fi sí sàárà kò sẹ́ni tẹ̀lé fún àlàáfíà ni fún. ẹ ṣeun gan sá. tó bá tún ṣe jẹ́ kẹjẹ́ kí n gbọ́. ọ̀dà ẹ ṣeun gan dáàdì. kẹrẹ àánú gbà. Bro Joseph. Yes sir. ẹ wá. ẹ kúṣẹ́. Yes sir. ní ọ̀la. Yes sir. mi ní sí lára ǹdí. Yes sir. ẹ sì mọ̀ pé ìdílé Ọláníyì fẹ́ fi ìpìlẹ̀ lé sọlẹ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin lè máa lọ síbẹ̀ ọ̀dà sà. láti lè ṣe aṣojú mi níbi. ọ̀dà sà. kò sí òjò báyẹn lọ. ọ̀dà. ọ̀dà. tèmi náà bá ti tán ní ìsìn mọ́ bọ̀. ọ̀dà. Ọlọ́run àwọn bàbá wa. lọ jẹ́wọ́ lọ jẹ́wọ́ lọ jẹ́wọ́ lọ jẹ́wọ́ lọ jẹ́wọ́. àṣesílẹ̀ sóhun làbọ̀ wá bá o. àdánilóró ẹ jẹ́ ká rántí àti sùn ẹni. Mo fẹ́ jẹ́wọ́ nǹkan. Jẹ́wọ́. Bẹ́ẹ̀ sà. About what? Nípa ikú chief. Wait. Chief Gbade Yaka, right? Bẹ́ẹ̀ sà. Wait. Go. Sà, èmi ni mo rán àwọn tán ṣe èsìsì tán pa chief. Ṣé o mọ tó ń sọ ṣá? Sẹ́rí, wọ́n jọ lóòbá àtẹ̀yìn ti fẹ́ sí òun. Àwọn ọmọ olómọ wọn sì wá sọ wọn dìdàkudà ilé ìmọ̀ tí wàá di nǹkan fa abẹ́rẹ́ náà ọmọ kéèké wọ́n ti wá tẹ̀lé ìwé tí wọ́n nínú ilé ilé ìpààyàn ó méjì ó ti wá dájú pé ẹlẹ́dàá o bọ́bọ́ yìí ó lè sì rí bọ́bọ́ ọ̀rẹ́ mi rèé o ọ̀rẹ́ mi agbábíàká owó mímú láyà rẹ pọ̀ mọ ọmọ yìí gbàgbé ìbọ̀ gbé wá owó mímú láyà rẹ gan nípa kódà ọjọ́ tá a dá ọ̀ tí ì pè mo kàlẹ́ndà tọ́jọ́ tí ọjọ́ ò tí ì pè ọjọ́ ìrọ̀ ọjọ́ ìpè o ọjọ́ márùn-ún òní ni bẹ́ẹ̀ ni owó tó wà nílẹ̀ 195 billion ó wà nílẹ̀ bá fi ń sọ̀rọ̀ ó wà nínú yàrá mi àlọ́ wà nílẹ̀ báyìí bá fi ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ṣùgbọ́n tó di john ní john gẹ́ni ń gbé wá níbi tá a ti máa pàdé àìrọ̀ ibi nǹkan o ọmọ bíi òótọ́ àwọn alájọ títì kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi afẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ibẹ̀ láti pàdé ọjọ́ márùn-ún òní ni ọmọ rẹ̀ ó kúkú mọ̀ pé òtẹ́ lèmi máa ń ná so ìwọ ni kó mọ̀ pẹ́ ìwọ ni ọmọ pẹ́ ọba mi ń bẹ̀ tó bá tẹ̀sí rí mọ́tò mi ń bẹ̀ ó mọ̀ pé mo ti wà ń bẹ̀ nù mọ̀ pẹ́ gbé. ẹ wo ọ̀rẹ́ mi jáde ìpínlẹ̀ nílẹ̀ ẹnìkan fi bísíǹsì kan lò mí o mo jẹ́ mo mọ̀ pé ó sè ẹni tí ẹ fi bísíǹsì ọkọ̀ lọ mí ni wọ́n dá máa kọ́kọ́ wọlé láti kú tọ́nu ágbẹ̀mọ́ tó ta Nàìjíríà ni àyíbò ni wọ́n ṣe rò ṣùgbọ́n tá a bá ti pàdé níjọ́ márùn-ún ní a máa sọ̀rọ̀ ń parẹ̀ owó mímú lẹ́yìn tó bá ti gbọ́rọ̀ rẹ̀ etí yóò sí ànáró ọ̀rẹ́ mi agbábíàká mo jẹ́ rí ẹ̀ mo dé rẹ̀ a máa sọ̀rọ̀ ń parẹ̀ ó dàbọ̀ agbábíàká tá bá ti ń sọ̀rọ̀ owó etí rí onínàró ni
àwọn ọmọ yìí èmi ọlọ́run kọ́ lọ sásàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. ọmọ ìyá ẹ lọ sí ọwá ní ṣá. ilé ẹjọ́ ọ̀yà náà. Okay. 6 months show. Ìjà ẹ̀ máa pẹ́ bí yàrá. Owó ti nígbà. Ìjà ẹ̀ wà ní sùúrù ni o. Àlàyé. Ìjà ẹ̀ wà ní sùúrù ni o. ọmọ mo fọ ní ẹ̀ Ọ̀yà náà. mo ta àmìlà Kúnlẹ̀ àmì. ọ̀yà náà. Ọkùnrin. Máa pẹ́. Ìjà ẹ̀ máa pẹ́ bí. 6 months show. ọmọ ìyá ẹ lọ sí ọwá ní ṣá. Ẹ̀rọ ìyá mi. Ẹ jẹ́ ìyá ẹ lọ sí ọwá ní ṣá. alẹ́ ìtọ́jú yẹ. Àlàyé fà orí ẹ̀jọ̀. wọ́n ata ilé ìlú fẹ́. Láti bò. kí ló ṣẹlẹ̀? mo fẹ́ ṣáàlì. Jago àfàgìlì ṣe ẹ bẹ́ẹ̀. Bàmí ọmọ ẹ̀yìn ló fẹ́ rí. tẹ̀síwájú àfà arábẹ́ fà ló ṣe ẹ̀ ló ṣẹlẹ̀. Mo fẹ́ rí yín ni. ó kí ni yẹn. Mo ní ìdìrànlọ́wọ́ ta yín. ló rán calm down. ta ló rán yẹ wá bí. Èmi ni mo rọra mi wá, kò sẹ́ni bọ́dì. Ẹ wo ọ̀gá tí mo bá ṣiṣẹ́ ni. Ọ̀gá ní àwọn débi pé wọ́n fi pààyà mi. Mo fẹ́ kẹ́ bá mi gbẹ̀tọ́ wọn lọ ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. gbà kò fẹ́ ààrẹ sá máa fò débẹ̀ kò fẹ́ ẹ́. Mo ti ṣe ètò gbogbo ẹ̀ kí n tó débi báyìí. Gbogbo information tẹ́ fi mú tẹ́ fi gba owó lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ ni mo ti mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí. Ẹ jọ̀ọ́. one location. Ẹ jọ̀ọ́ ẹ dín nǹkan ní. ló ṣe ẹ tó ń gbọ́. wọ́n lọ nídìí àwọn ẹlẹ́yìn ìgbà sọ. Máa fẹ́ ìtẹ̀síwájú. ó yọ ọdún. Gbéra. Ara yín. Àlọ́gbà mi yóò tó ojú ẹ̀rọ ni. Kàǹtálẹ̀ o. Bami, we no get gun, we no get anything. I wan run out of this. Osha. Bami, Charlie o. Bami. Don't the process. Don't the Hallelujah. Lord I Baba. trust you. I trust you. Bami, o panic ṣàyè wa, o panic níbo. Jikebe. Ó sì lọ bẹ́ẹ̀. Ẹ̀fẹ̀. Lépè. Ẹ̀fẹ̀. Lépè. báyìí pé wọ́n bá wà sí ẹgbẹ́ ìṣá. Protest. Agbá bí àká. Lọ́yà o, ìtúpò lé ẹ̀ o. Yá pàdé níbi tí mo dúwe o. Bẹ́ẹ̀ta. Yá pàdé. Báyìí mo ti ń kún lé báyìí. Orí ẹ̀. Ẹ̀gbọ́n pé wọ́n ti jáde nísìn ọ̀nà òtẹ́ alájọ yẹn ọ̀nà ibẹ̀ ni wọ́n gbà ẹ̀ra àwọn ọmọkọ́lẹ̀ dàpọ̀. Ó gbé dánú pé owó gangan ni kókó ayé yóò ní bàjẹ́ tí mo àwọn ẹ̀mọ́ bá tún lé lórí bá wọn bẹ̀ ọ̀dà. So nítorí wípé ọ̀gá ẹ láhùn sí ẹ tó lè ló ṣe wò wípé the best thing tó lè ṣe fún o ní kó execute ẹ ìwọ ni igi wọ́rọ́kọ́ tó ń da igbó yẹn rú. Ìwọ mọ̀ sá. Nítorí wípé wọ́n jẹ́ ahun sí ẹ. Jesus Christ. Torí pé o béèrè stipend lọ́wọ́ wọn o fẹ́ gba OU wọn ọ̀dẹ fún ẹ tó lè ló ṣe pa very stupid. Sorry. Thank God. Thank you very much. Kó wá converse. Ó wà òkè bẹ́ẹ̀. Thank you very much for conversing. Ó máa gbọ́dọ̀ báyìí. Sergeant. By the time tí mo bá ṣe tán pẹ̀lú ẹ̀, wàá rí ilẹ̀ lẹ̀, wàá pè lójú sọ́mọ. Bẹ́ẹ̀ sọ. Sàrú mi ọlọ́pẹ́ sàrú mi. Àdánilóró ẹ jẹ́ ká rántí àti sùn ẹni. Wọ́n fi lọ ìwọ náà sì gbà á. Torí mo wà very sure pé ọjọ́ tí incident yìí ṣẹlẹ̀ ò kúrò nílé àti wípé tó bá jẹ́wọ́ fún èmi ní ìmìṣòro òní sẹ́wọ̀n dárúkọ àwọn tẹ́jọ ṣiṣẹ́ fún mi.
Masuk. Ntar kalau tadi saya kan. Bàbá mọ̀ pa. Ẹ̀sọ́ pé tí bá ti jẹ́ wá fi délẹ̀. Kò pọ́ ní ìṣẹ́jú, a máa fi ẹsẹ̀ lẹ́yìn. Àwọn bọ́ìsì mi tó wà níbi kìtìkẹ̀tì ọ̀dọ́ wọn. Ọjọ́ wọn ní mo lọ. Orúkọ ọ̀gá wọn jẹ́ lọ́ọ̀dù. Lọ́ọ̀dù, orúkọ ọ̀gá wọn jẹ́. Bẹ́ẹ̀ni. Kí àwọn mélòó ni? Lọ́ọ̀dù lọ́gọ́ tó pọ̀. Mọ̀ bí àwọn bíi márùn-ún mo bá lábẹ́tẹ̀ wọn lọ́jọ́. Sẹ́ẹ̀rí iwájú olóòbá mi. Ibi kò kọjá lọ́wọ́ tí rí wọn tí wọ́n rí wọn tí bá lọ ọjà tí bá lọ ra pẹ́ tí ibi já. Owó pẹ́ta ló lè gbèrè já. Lórí tí ìwé kan ló ṣe fún mi. Ìyá mọ̀ sùnkan. Ó ní sẹ́wọ̀n tó gbọ́. Ṣé ó dùn ibi tí wọ́n wà? Ó mọ̀ bẹ́ẹ̀. Ọmọ tó ṣe gbèrò báyìí. Láti sọ́dọ̀ wọn. Tá a bá ti mú wọn, láti mú ibi ìwọ mọ̀ lẹ́yà tàlàfíà. Àṣesílẹ̀ sóhun làbọ̀ wá bá o. Àdánilóró ẹ jẹ́ ká rántí àti sùn ẹni. Ini mama padi budi bulu mereka kiri kita payah. Ibu mama kejì ó dájú irin ṣoṣo ló fi gbà ó. Why to find wrong information? Rárá sà, mi fún wrong information. Ibi tó tún dúró náà níbi bí náà ni mo ti wá bá wọn. Sọ́nsà, èmi ò sọ bóyá arábìnrin bóyá òótọ́ ló fún wa. Torí pé kíni tó bá yẹ pé òótọ́ ló bá sọ, a máa bá wọn bẹ̀. That's true. You know what? Oyin náà wà lọ́wọ́. Mo ní báwo lọ. Ẹ mú fúnra jáde. Hey, calm down. Yọ dá nọ́mbà wọn. Àyíbò wọn gbé kó. Gbàgbọ́dá, yà fara balẹ̀ báwọn sọ̀rọ̀. Hello? Èmi tí mo wá lọ́jọ́ sí ni tí mo wá fún yín níṣẹ́. Mo wá bíbá yìí mi ìbá mo fẹ́ gbé iṣẹ́ mi fún yín ni. Kí lẹ sọ? Kí n dúró bíbá yìí lónìí. Níbo lẹ wá wà? Òkè ẹ wà ń bà. Ṣé a máa wá lè ráyè sọ̀rọ̀ àbí kí n máa lọ? Òkè kí wá bá yín bà. Kò sí wàhálà máa wá. Iṣẹ́ mi ni àwọn ojú ti ètí mo wá lọ́jọ́ sí ojú ti. Mi gbọ́n. Tó tilẹ̀ ní wípé nǹkan kan ló kó sí mi ní ara tí mò ń gbọ́. Ó dáa, kò sí wàhálà. Ó dàbọ̀ sá. Kí wọ́n sọ? Ó sọ pé àwọn ìwádìí ló ń gbá àwọn àǹfà. Báwo ni wọ́n wà? Nígbà tó wà níbi tó ti ṣiṣẹ́ bí bá ẹ̀yìn ẹgbẹ́ bí alájọ tó ti. Ẹgbẹ́ bí alájọ yẹn àbí? Sergeant. Yes, sir. You know what? A máa lọ síbi hòtẹ́ẹ̀lì yẹn ní ọ̀lẹ́ yìí. Get ready, okay? No problem, sir. Let's go. Ìtàwé fún ọba òkè jẹ́ kó lè gbà. Ẹni àsọ̀rọ̀ fún jákòtẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. Ṣé ní ìtàwé fún ọba òkè jẹ́ kó lè gbà. Lámilára àbí kí wọ́n ti ń gbé ní òun tí ìyá sọ lóko dáadáa. Wọ́n sọ̀rọ̀ ẹni lọ́dún. Sọ́tì ni ẹni. Ó sì mí lànà fún ẹ̀ náà. Ó sì múyàn. Ìyẹn lára bí tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀kùn lọ́rùn pa. Àánú mi ò ṣe rárá. Torí ikú ni straight fún ọ̀gbọ̀nsẹ̀. Arákùnrin yìí. So dáhùn àbó dáhùn. Mi ò dáhùn. Ìsara dáǹkì yìí. Mi ò dáhùn. Ó mú yá ẹ rí. Mi ò dáhùn. Ojú ẹ̀ dáadáa. Mi ò dáhùn. Ó dáhùn. Fine.
lọ́ọ̀dà bí kí n ṣe ti ń pè é gan-an tó bá dé kóòtù kò ṣẹ̀ sí lọ́ọ̀yà kankan fún ẹ mọ́ ìyẹn lára bí tiẹ̀ ẹ̀rẹ̀ fún lọ́rùn pa torí owó àbí ẹ wojú rẹ̀ ẹ̀yìn ìgbé. Ìgbẹ̀yìn ni kóró kò tó dọ́mọ ní kejì lóró. Ìgbẹ̀yìn ni kóró Báyọ̀, ìyàwó ẹ̀yin ìyàwó right? And Báyọ̀, well, mo kí ẹ kú oríire. At least ẹlẹ́dàá ẹ̀ kò jẹ́ kó jìyà oníyàgbé. And you know, mo appreciate yín, mo kí ẹ kú iṣẹ́ gidi gan. Because ẹni tí ń bẹ lẹ́wọ̀n kò mọ ẹni tí ń ṣe tiẹ̀. All your go and flow there and there ẹ ṣe ń ṣe. Well, Ọlọ́run á jẹ́ kẹ́ jèrè ọkọ yín. So, Báyọ̀, jẹ́ kí n sọ fún ẹ, tó bá jẹ́ wípé Ọlọ́run ló ń ké pè tó ń gbàdúrà sí ní gbogbo ìgbà, tẹra mọ́ máa gbàdúrà sí ní gbogbo ìgbàkígbà. Tó bá dẹ̀ jẹ́ wípé ìkejì náà ló ń ṣe, máa ṣe dáadáa o, àbí èwo ló ń ṣe nínú méjèèjì? Ọlọ́run tẹ̀ ń ṣe yẹn ẹ túbọ̀ máa bẹ̀ dáadáa, because if not pé Ọlọ́run ń gbọ́ àdúrà yín, ẹni tí ó wà behind this case ó wá bí ìbàyí ní station wa wá fún ara rẹ̀ converse. If not, kò sí nǹkan tó stop àwa láti file case ẹ̀ sí kóòtù ó dẹ̀ máa lọ sẹ́wọ̀n. Ṣe rí nílé ayé ìfà kò kí ń dárìn o. Ìfà ní báyìí abẹ ni wọ́n jọ rìn papọ̀ ni. Ilé Yorùbá fi sọ̀rọ̀ Yorùbá ní ìfà a máa fani lápòyà. Ìfà kan lé ayé yìí ò lè wà lọ́fẹ̀ẹ́. That is why as a human being you are not supposed to expect surprise from a human being like you. And if you want to expect surprise, try to expect disappointment at the same time. So that when the person you are expecting surprise for, tó bá later disappointed, kò ní dùn ẹ́. So, mo kí ẹ kú oríire, at least it's freedom at last. You can go with your family now. Inshallah, sir. Ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn. Yeah, Mr. Bayo, right? Yeah, I thought so. Good afternoon. How are you doing? I'm deeply sorry, like, I'm so sorry for what happened. Kò sẹ́ni tó máa ṣe tí kò ní ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. We're talking about my posse here. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. I'm begging in the name of God. Sẹ́rí, àǹtí, nǹkan tẹ̀ sí yìí. Torí tó bá yẹ pé mi náà mi náà ṣe ìfẹ́ lọ. Nǹkan tó ń dùn mí ni pé ní nǹkan tí ìmọ̀ ń pa rẹ̀. I'm sorry, please. I'm sorry. Ìyàwó jẹ mí o. I'm sorry. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kó lọ bẹ́ẹ̀. And I'm promising you guys, all those boys, they are going to jail. Please, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Màá sọ fáwọn méjì mi sí wọn á bá mi rẹ̀ bí sí wọn máa pèsè nǹkan tẹ́ máa jẹ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. And Mr. Bayo, ẹ jọ̀ọ́ rán mi létí kẹ́tọ́ lọ. Ó lè kéré o, but I just want to give you a token. Just 15 million naira. 15 million? Yeah. 15 million. 15 million. Èrì láyé mi. It's not much actually. Ọlá ìmọ̀ tí mo rí 15 million. Orí fóònù mo tí mo rí 15 million. At least kẹ́sì bẹ̀rẹ̀ nǹkan kékeré. So don't worry. Once I see how it goes, no, I will still support you. Money is not a problem. 15 million. No more. It's fine. Ìgbẹ́ fojú sí fóònù àti ibi tẹ̀ fojú sí ẹ̀mọ́ pálá ló parí. Àwọn ọmọ tí náà wọ́n pálá ló parí. 15 million. It's fine. Ó ti tó ọkọ mi jókòó. So you guys will like to Ẹ jẹ́ àfikọ́gbọ́n ẹ̀yin olùgbọ́ràn. Làbọ́dà. Ìkìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn.